تحية وبلغ سلامي روح من طيبة حلا وقف عند ذات القبر في روضة التي تكون يمينا للمصلي إذا صلى وقم خاضعا في مهبط الوحي خاشعا وخفض هناك الصدر واسمع لما يتلى وخفض هناك الصدر واسمع لما يتلى صلى عليك الله يا هادي الورى يا رحمة تدعو إلى الرحمن ورحمة في العالمين ومنة من ربنا ذي الفضل والإحسان لا عليك الله يا عدناني يا مصطفى يا صفوة الرحمن الحمد لله الذي أعطاني هذا الغلام طيب الأردان gbogbo ohun rahun gbogbo àwa tí muslim wa bá dá sí mama wọn ran ìwọ lọ jábọ̀ fárọ fàbí ti sinmi bíi ti ń bá lọ wo jí ó bọ̀ ṣe àfa yẹn máa ṣe ọ̀sìn ní kọ́káwọ́ ó dá kó ń bẹ̀ fún ìwọ lọ kó wa lóòótọ́ ṣùgbọ́n ọ̀mọ́ ṣètò òun ló máa ń sẹ́ẹ̀tì irinṣẹ́ mi lọ́fà bó ṣe jẹ́ àfa àwọn ìwọ tó ọlọ́mọ sẹ́tọ̀ yín lọlẹ̀ sọ ọbẹ̀ náà kọ́ máa dààmú ọmọọṣẹ́ microphone tí ẹni tí ó sọ̀rọ̀ bá lò ẹ ti test ẹ̀ kó tó dé yóò ti fọ̀n ẹ wàá reserve ẹ̀ ọkọ sẹ́kúnṣẹ́nu professional làwà àwọn tá a ti ń ṣe wá sí tó ti bẹ̀rẹ̀ ṣẹ́. gbogbo téye bá lò wọ́n ti test yẹ ọ wàá fi pamọ́ so kò fi ní fún ọ ní problem ọkọ ọgbọ́n kọ́gbọ́n ló nínú. Ya Rabbi bil Mustafa al-Adinani. mo kí ọlọ́run ìwọ tọ́lọ́run bá jùlọ níbi èdè tó bá wù ọ́ fi kí ọlọ́run kí n gbọ́. Allahu akbar. because tá a bá ní kájọ ṣe nǹkan kan náà àájà túká bàbá bẹ́ẹ̀ àwọn òyìnbó ló mọ̀ náwó ṣe jù wọ́n máa ṣe tààrà Yorùbá akànfẹ́ràn náwó ni àgbà àgbàjà lásán la ní ti a. òyìnbó dáná tó pọ̀ variety ni bẹ́ẹ̀ni ó wàá tó jọ pé lọ́ọ́ máa jẹun tó bá tẹ́ ọ lọ́rùn. àmàlà Yorùbá wà ní ẹsẹ̀ àmàlà general ìkànnì ọ́ ẹni tí ó máa jẹ ń kọ́ òun ló jẹ́ mú wá pé èdè tó o bá gbọ́ yé sáà fi dúpẹ́ fọlọ́. fi dúpẹ́ fọlọ́ alhamdulilah. because sábà ṣe alhamdulilah bàbá ogun sún àwọn ní hallelujah. bẹ́ẹ̀ni. mímọ́ àbí ẹ̀kọ́ ni. bẹ́ẹ̀ni. jama. naam. tó sì yé wa pé èèyàn fẹ́ èèyàn kọ̀ ọlọ́run ò pé méjì.
Allahu akbar. ẹ̀yin àgbàlagbà tẹ̀ mí lẹ́yìn mi ẹ dákẹ́ farabalẹ̀. Ẹ dákun. mo ẹsẹ̀ kúrò ní state house yín ní Òṣogbo ni. Bẹ́ẹ̀ni ibẹ̀ bàbá gbàdé bí. ìgbà mo gbàdé bí Bẹ́ẹ̀ni. ní government house yín gangan. pẹ̀lú gbogbo àwọn ìmáàmù tó wà ní Ọ̀ṣun yín bì. Ọ̀ṣun níyà yín. mo sì parí wáàsí ń bẹ̀ ni. Bẹ́ẹ̀ni. ọmọ alájà tẹ́sí ń wò Ẹ yìí wo èyí. Ọ̀fà Modakeke ni. Bẹ́ẹ̀ni. Modakeke Ọ̀fà sí ni. Bẹ́ẹ̀ni. àwọn àkọ́bí wọn ni Bẹ́ẹ̀ni. Òkúnọlá. wọ́n ti wálẹ̀ ìlànà Bẹ́ẹ̀ni. wọ́n tún wá padà wọ́ fà Wọ́n padà Offa. pé n gbọ́dọ̀ dá wá àfi kan tó líìdì mi wá. Bẹ́ẹ̀ni. ọ̀yẹ́ kan dóde mi lé nínú wọ́n sọ wá ní kẹ́ máa bọ̀ báwọn wọ́n á tún fòrú wọ́ fà padà Nah. àtún wá ń jọ ń bọ̀ nísìn. Àjọ ń bọ̀ nísìn. tó bá rí bẹ́ẹ̀ gbogbo olùtọ́ wọn bá ti fẹ́ràn èèyàn ọmọ bẹ́ẹ̀ nìwọ náà. Bẹ́ẹ̀ni. mò ń ṣe wá síjọ́ kan bàbá Ògúnsù àtàná Tàná. á ń wò mí lókè Nah. mo wá bá wá sí débi kan wá sọ̀kalẹ̀ àáfàá gidi nìwọ ọ sínú àwọn òpùrọ̀ jákujàku wọn. Allah. ṣé jẹta tó nù ó ti di jẹta ẹ̀mí tí ó gùn Àmín. kí ló tẹ́ sàmì fún wọn Àmín. ọlọ́jẹ́ mi tí ó gùn Àmín. Àmín. because ẹ̀mí bẹ̀rẹ̀ náà kẹ́ máa jọba léra wọn Nah. ẹ̀ tó bá ti gbádùn kẹ́mi rẹ̀ ó gùn gbogbo òlú tó bá ti ń jọba léra wọn ọmọlé ọ̀la wọn kú tán kíákíá ẹ̀yin yòókù ẹ̀bẹ̀ lọ́hùn kó jẹ́ mọ́ sàlùbáríkà gidi kò dìgbà tí ẹ̀yin bá kú kó tó dáa fún yín kálukú ọmọ sáyé tiẹ̀ lọ ni. Bẹ́ẹ̀ni. ìmọ̀ ti dìjẹ́ tánu náà bá ní sọ́ọ́ ni wọ́n á Modakeke gbogbo ògbà mo lọ́mọ bí náà ni mí dẹ́tà tó sílé epo ìyá mi rí mẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. ẹgbẹ́ ni ọ̀nà ẹgbẹ́ máikrófóònù fún àwọn tẹ́ ń sọ̀rọ̀ gidi gbogbo ọlá tí bá máa fẹ́ gbọ́ wá sí olóríire ọlá ni Olóríire ọlá ni. olówó tó bá sì lọ́wọ́ àṣẹ olóríire ni Bẹ́ẹ̀ni. àwọn tó kọ̀ òdodo bí wọn ò sí ìlú ìlà ti rápẹ̀rẹ̀ ẹ̀yẹn ni ọlọ́run Bẹ́ẹ̀ni. bàbá tẹ́jọ́ kó tì mí ti lówó ti pẹ́ wọn ò tí ì bí iye ẹlòmíì Bẹ́ẹ̀ni. Àwọn àgbà olówó. bàbá Benjamin Amen. bàbá Lájé Lájé. Ben èyí tí ẹ ti máa kó dáa fún yín bẹ́ẹ̀ sì dàgbà tó yìí Bẹ́ẹ̀ni. ojú tún ṣe jọ́mújọ́mú Ẹ. sign of good living ọdún alihamudulilayi Alhamdulillah. mo kí yín púpọ̀ Bàbá kì í tààrà. mo kí yín tẹ̀ ń fara kín ọlá irú yín wá lu mi wọ́n ń da ọlá láàmú ni Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ò dọ́là làwọn. ẹ kọjú sí mi nílùú Modakeke Náà. gbogbo olówó tó wà ní ìlú àti gbajúmọ̀ Bẹ́ẹ̀. ọ̀ṣọ́ ni ẹ jẹ́ fún sánmà Bẹ́ẹ̀ni. ọba ní sánmà Ọba ni. àti ìràwọ̀ àtòrò àtòṣùpá wọ́n ń sọ̀sọ̀ sánmà ni Wọ́n sọ̀sọ́ ẹ̀ ni. jàmá Náà. inú lè bíra ọkọ̀ já dànù sánmà ò lé mi Kò lé mi o. ẹ sì lọ kọ́ kalẹ̀ Náà. tẹ́ ẹ bá rí olówó tí ń bá ọba pín ọlá rẹ̀ ṣe Tí ń bá pín. wọ́n fi ọlá pín tẹ̀kàn yìí ni Bẹ́ẹ̀ni. àti jòkó tí bàbá kò sí wá ní ilà Àníyìn la. ẹ tipa wa ti lówó tipẹ́ ẹ mọ̀ rọ́lẹ̀ jìnnà Allah. ẹ̀sùn ti ń rọ̀ ọ́ lọ because ọmọ yín tún ti yàn lábẹ́ yín náà Bẹ́ẹ̀ni. nílé àti gbogbo ọ̀nà Náà. kí ló fà á gbogbo ẹ̀yin olówó tẹ̀ wá ń bí ẹ dákun ẹ múra owó tí o bá ti dórí ọmọ àbíkú owó ni Àbíkú owó ni. mọ́ ti ṣe fáàrí pọ̀ lówó tó rọ́mọ rẹ̀ ò tí ì ní Kò tí ì dé. gbogbo tó kójọ lórí gbogbo ọgbọ̀n ọdún tó ń sakọ wọn lè ta láàrin wákàtí kan Allah. èyí ti kú sẹ́. Ẹ kú sẹ́. mo kí ọba Ògúnsù Bàbá kì í. àkọ́ráyè àkọ́ráyè ìgbín kakaka ibi ti kakaka
عليك بطاعة السلطان سرا ẹ̀bìtì tí o bá gbójú ò lè pàgbìn. وجهرا مدى الزمان wọ́n lọ ń darí láwọn tẹ́lẹ̀ ètò wúlò lọ mú lọ́wọ́. yín sókè dáadáa fún un. فتاة من له أمر ونهي àwọn ogun sùà ẹni tí yóò dá nǹkan mọ̀ ní òfojú di Modakeke bẹ́ẹ̀ni yóò jẹyà yóò bùn ọmọ rẹ̀ jẹ. bẹ́ẹ̀ni àkọ́ráyè أمان ẹyẹ àkọ́tẹ́ ẹgbẹ́ kòmí tẹ́ ẹ ti pilẹ̀ ibi tí àyè bá ti gba àkọ́ ni ẹ tẹ̀lú sí. ẹ tẹ̀lú sí. àkọ́ ti ráàyè ń bí o bẹ́ẹ̀ni àkọ́mọ̀ ráàyè àkọ́ráyè. أمان في أمان في أمان àkọlẹ̀ yín gbé kú o bẹ́ẹ̀ni ìlú kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ tiwa àgbẹ̀ ní gbé kú ojú kan náà lẹ ti kú o. àwọn sọ fún ẹ pé ibi tí àgbẹ̀ bá ti kú ni ẹ tẹ̀dó sí. ìlú mẹ́sàn-án ẹni tágbé òkú ìlú tágbé ti kú wọn ni àgbẹ̀ kú báyìí o ibi tá nídìí òfin jẹ́ àgbẹ̀ kú. ولا تأبى ẹjọ́ kú òní. بذي سفه وطيش ṣé mo lè sọ̀rọ̀ ẹ̀dá kan. وذي قد يمنيك الأمان ẹ̀ tún wá ní ọba ní Modakeke ní Modakeke. ẹ̀ ní kúrúǹtù dókítọ̀ náà dókítọ̀ PhD. bẹ́ẹ̀ni ìlú ìyanrantí jẹ̀mọ́ bẹ́ẹ̀ bá jẹ́ jagunjagun tó jẹ́ lágbára tí ò civilized náà wọ́n tó yàn jẹ. bẹ́ẹ̀ni ẹ wá bí ọ̀jọ̀gbọ́n tí a lè gbé yín dé federal level tá a kọ́kọ́ dọ́kítọ̀ kìíní kan pé ọba àlú kan gbogbo ọ́fíìsì yóò sì máa sá lọ torí kò sí ní tí ò yé dókítà. ẹ̀rọ rẹ̀ nílùú ìtara orí yín fapò. fapò gẹ. ولا تأبى بذي سفه وطيش wọ́dí وذي قد يمنيك الأمان ọmọ Modakeke sì dá mi lóhùn naam ẹ̀yin àkọ́ráyè naam òun pẹ̀lú yín ara rẹ̀ ò tiẹ̀ wá sọ gìrì. naam. عليك بطاعة السلطان سرا wá sí mi àkọ́kọ́ àkọ́kọ́ ó lẹ́yìn tí ń fẹ́ kí ìlú ó dàgbà tó fẹ́ kó dàgbà. dákun má sọ̀tẹ̀ ọba má sọ̀tẹ̀. ọba àlú bíi ìdání ká tó pọ́n la gbọ́n jùlọ bẹ́ẹ̀ni bá a bá pọ́n ìdá tán kò ṣeé dì mú yóò bẹ̀ ọwọ́ rẹ wẹ́lẹ́wẹ́lẹ́. عليك بطاعة السلطان سرا ó ti sinmi lónìí àbá yẹn jà kó tó dáàyè bẹ́ẹ̀ni tó bá débẹ̀ tó ti làbẹ́làbẹ́ ti di labẹ́. bọ̀ sáré wọnú ẹ̀ ọ́ gbé ẹ̀jẹ̀ jáde ni. bẹ́ẹ̀ni وجهرا ó lè kúnnú yín ọlọ́rọ̀ gbúgbùgbú lọ́kàn òkè gbẹ̀mí làwọn ọba bẹ́ẹ̀ni ni wọ́n o. òkúta wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ òkè òkè ni ó gbẹ̀mí kan yìí. ما بقيت مدى الزمان bí ọba ṣe dé báyìí náà nàdù kẹrẹ sí mi kí àáfà yìí ni ee bàbá ni. mo sì rí happiness lójú wọn bẹ́ẹ̀ni ẹ ṣeun. pẹ̀lú ògo ọlọ́run àádé Modakeke ń gbà mí Bẹ́ẹ̀ni. àlábì London la wà ní. آمين sàmìjèrè فتاة مولاه àtún àbí Paris la wà ní. أمر ونهي ibi tí o ti dí mi ọmọ mi lọ dí àwọn torọ kúrú ọ̀gá ọtún wá dọ́bù àga rẹ̀ أمان bó o lọ wí. في أمان في أمان ẹ tí wọ́n yóò bá níbi òní ṣòfò. أمان في أمان في أمان bàbá ń kín. mo kí yín tọ́látọ́lá bàbá kín. mo kí yín tọ́látọ́lá. bàbá kín. Ah! náà Modakeke ò ṣe káwọ́lé lórí bẹ́ẹ̀ni
gbogbo orí kìkì dẹ́ẹ̀gún. ọmọ wọn ni MTN yányán àsẹ́yìn lẹ́bi MTN bẹ́ẹ̀ni yányán Nàìjíríà yìí Nàìjíríà yìí Áfíríkà náà CG CG ẹ̀dá mama CG nù alájẹrì àná bẹ́ẹ̀ni mo ti rí wọn gbà tí wọn wá kiri ọkùnrin bẹ́ẹ̀. tó bá kórìíre tó ọmọ yín ń ṣe fún mi ọwọ́ yìí ò ní tẹ̀. Àmín. káàrin ta ni ó tako CG ta ni ó takò. àsákàn igbọ́mọdé ní yàrá bẹ́ẹ̀ni yóò forí gbọgbẹ́. bẹ́ẹ̀ni. إذا أظلم البلاد بنوها olóríire #1 أنزلتهم tí ò ní gbéraga. منازل الإجلال. ọ̀rẹ́ mi tààrà tinú yàrá mi tààrà bẹ́ẹ̀ni alálùbáríkà ọmọ bẹ́ẹ̀ni. ọmọ ìlú mi náà dépò torí ẹ̀ náà fi lọ bọ́ǹbù lu wọn bẹ́ẹ̀ni. ẹ bí ọmọ tó yàn á pàlù yín rẹ̀ ibi tí ẹ̀kọ́ bá rà lù. ó represent ní yín dáadáa ẹ tọ́jú ẹ o ẹ tọ́jú wọn o. Modakeke náà ẹ gbọ́ abẹ́ ẹ̀ dáhùn á dáhùn gbogbo ọmọ tó bá gbé lùgà ẹ tọ́ mi sí kó yè kó yé. ẹ torí ẹ gbà wẹ̀ torí tí òun wà lùpọ̀ bẹ́ẹ̀ni síìtì yẹn wọ́n ń jalè kan náà bẹ́ẹ̀ni. pé why Yorùbá why Yorùbá mi ò ní sọ yẹn jákè ni èmi ò sọ gbogbo ayé ní bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ni. abẹ́ẹ̀gẹ́ ti báyìí náà tọ́lọ̀ bá ti wá gbé ìjà yẹn tí ẹ bí ọmọ tó yàn ẹ má lè síta fún yàjẹ́ ẹ má lè síta o. ẹ̀yìn ara yín láwẹ̀ bẹ́ẹ̀ni n tí ò bá sọnù kéèyàn wò lọ́wọ́ ẹlòmíì kì í mọ iye ọmọ tọ́lọ̀ ń fún. bẹ́ẹ̀ni. بلادك قدمها. àwa ìtàn yẹn Àlá. mọ̀ pé Rihanna wo ló wá bí ìsọkúsọ ni àlọ́ ọmọ wa ni Modakeke ọmọ wa ni bẹ́ẹ̀ni má ti sunkún kò tí ì mọ kó ráìsì wá oríire ju ráìsì lọ. bẹ́ẹ̀ni. على كل بلدة tọ́mọ èèyàn bá ti dáràn wálé ẹ̀ mọ̀ dúpẹ́ ẹ dúpẹ́ o. hot seat seat #1 gbogbo Nàìjíríà bẹ́ẹ̀ni. #1 #1 tí ò lẹ́lòmíì níwájú rárá o. Modakeke ni ẹ ti wá bí láti bí ẹ sọpọ́lọ́ ń tóbi nílùú yìí. فمن أجلها أفطر ومن أجلها سمي. mama náà. wọn ní gbókù ẹ̀ wálé wá báyìí آمين. mama wọn ló lọ́ọ̀kan bẹ́ẹ̀ni. bó lọ wí. بلادي هواها في لساني وفي دمي. ẹ̀yin ọmọ Modakeke náà. ẹ̀yin akọ̀ráyè náà. ẹ tọ́jú kábíyèsí dáadáa fa ẹ tọ́jú wọn o. bẹ́ẹ̀ sẹ́ wọn lébọ̀ mórí kìíní kan pẹ̀lú yóò mọ̀ gálásìkò wọn ni آمين. ọlá àwọn tí mo gbà àyè fún يمجدها قلبي n tí mo rí nù. ويدعو لها فمي. lásìkò yìí lásìkò yìí. ìlú ó ti rapid báyìí bẹ́ẹ̀ni. orí yín rọ̀ ọmọ jèrè. يمجدها قلبي ويدعو لها فمي. ẹ̀yin bàbá ọmọ alájà náà. ẹ má bínú bá sì bínú ẹjọ́ dẹ̀yìn àgbo sáré màmá tí ń bọ̀ ìyàwó mi ni bẹ́ẹ̀ni. màmá wọn yes ọmọ ìyàwó mi ni. بلادي هواها في àwọn bàbá yìí ti ń sọ rí báyìí لساني وفي دمي. bàbá tèmi rẹ máa ń jà sómi ni يمجدها ẹ bọ́ ta kájà jàkà ni. قلبي ويدعو لها فمي. mama sì jì nù يمجدها ẹ ní sọ̀fò. قلبي ويدعو لها فمي. tọ́ba yorùbá ànábì ọlọ́run ní jẹ́ tiẹ̀ náà bàjẹ́. بلادي هواها ìyá wa ni alẹ́
لساني وفي دمي ẹ má kúnlẹ̀ ara ẹ má kúnlẹ̀. يمجدها wá yẹ èmi àti màmá kí wọ́n á fi ránṣẹ́ sí pé wèmi àti màmá tó bí ọ̀nà. قلبي ويده لها فمي ẹ̀yin ayé kìíní mọ̀ báyìí. يمجدها ìyá wọn. قلبي ويده لها فمي ẹ ṣe kúnlẹ̀ fún wa n táwa ń jèrè ẹ̀yin lẹ́bi. إذا أزم البلاد بنوها ẹ̀kọ́ jókè dáadáa njọ́ tẹ̀ ń gbin èmi ò gbin njọ́ náà. أنزلتهم njọ́ tẹ̀ ń tọ́ pẹ̀lú ẹ̀gbin. منازل الإجلال ìyá tó bí ọ̀nà. أنزلتهم ọba alájà. منازل الإجلال ìyàwó tèmi nìyá. bẹ́ẹ̀ ni màmá wa nù. ṣe kókò jiyàn. bẹ́ẹ̀ ni. tẹ̀yìn ń jiyàn. بلادي هواها bẹ́ẹ̀ ni. ẹ̀sìn àjìnà. في لساني وفي دمي ẹ jẹ́ yàrá ó jẹ nǹkan tó tu lọ́fọ̀ kò ní tọ́ sí i. onítọ́sí yóò. يمجدها ọlọ́wọ́ lájọ́ tẹ̀ ń bi ayé ò ní lé mú. قلبي ويده لها فمي kódà kò ní rí jà ayé. يمجدها kò ní rí jà ìjọba. قلبي ويده لها فمي mo tún wá sọ pẹ̀lú bọ́ọ̀lù ṣe pè mí ní ọ̀dọ́ rẹ̀ náà. bẹ́ẹ̀ ni. kò ní rí jà àgbà nípa. آمين màmá alájọkọ́ Ẹ lọ tó jẹ́ fara àyẹn kẹ́ni mọ̀ kó láwọn ẹni ọlọ́run lẹ́yìn. bẹ́ẹ̀ ni. إذا أزم البلاد بنوها mo bùn ẹ fi sínú. أنزلتهم ọmọ yín ti sọ ohun tó jù bá rẹ mọ̀lẹ́mọ̀lẹ́. منازل الإجلال èmi ṣe wọ̀ bí ọmọ àlè. أنزلتهم ọmọ yín ń tọ́jú mi tó máa gbowó lọ yín. èmi ní fún yín lówó. منازل الإجلال sáré ìyá tẹ wá kí mi o. tẹ wá kí bàbá. gbogbo yín mo fún yín ní 50,000 naira. الله أكبر bó o lọ wí. إذا أزم البلاد بنوها ẹ wá gbà bàbá ẹ jẹ́ kí n tó. ẹ bá ń kà á. bẹ́ẹ̀ ni. gbogbo yín tẹ báyà sí ìjìjáde àti ìyá àgbà. 50,000 mo bùn yín ní 50,000. bàbá kò. إذا أزم البلاد بنوها bàbá bàbá. ẹ ká ẹ bàbá náà. bí n bá ṣe báyìí lónìí mo jẹ ọmọ yín gún. أنزلتهم tẹ bá bí olówó ńkọ́ sáà ní sanjọ́ ni. منازل الإجلال èmi sọ máa lè. أنزلتهم منازل الإجلال bàbá Ben ẹ má kó yín lọ́dọ̀ máa ná. lọ́dọ̀ máa ná. ولا تبخلا بالشكر wọ́n ti ń pín mọ́ dàsí ọmọ alájà. والقرض فجزه màmá ẹ gba sàdáàkì lónìí nù. تكون خير من صنوع إليه وصانع mọ̀nàkà ẹ̀ flower boy ní ọmọ alájà. ومن كان ذا شكر jama Modakeke ní nkí lọ́wọ́ fa. فأهل زيادة ẹ tún wá ní ọba tí ó kọ̀yìn sọ́lọ̀. bàbá mo lù í lọ́gùn ẹnu ẹ ní sí òfò. وأهل لبذل عرف من كان ينعم bàbá dídì gbogbo Ọ̀ṣun mo lọ wí. ومن كان ذا شكر ọjọ́ kọ́lá wọlé. فأهل زيادة ẹ máa ń pè mí sí wà sílẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ ni. kódà díjọ́ tá arúgbó yín lọ bọ́lọ̀. bẹ́ẹ̀ ni. وأهل لبذل عرف من كان ينعم bàbá yẹn wò tó wà mẹ́ ìjọ tí wọ́n jẹ yín náà tó pè mí wá. وكن شاكرا لله mo kí yín o. قلبا وقالبا mo kẹ́yìn àgbàlagbà. على فضله mo kí ọmọ ọba. إن المزيد مع الشكر òṣùpá àdínní ọ̀rẹ́ mi. لا تبخلا بالشكر mo kí yín. ọ̀kẹ́. والقرض فجزه wòlíì ni bàbá yín. تكون خير مصنوع gbogbo ayé wọn àwẹ̀ iná fi gbà. إليه وصانع ẹ jòkó dáadáa. تكون خير مصنوع
alága. نوئني إليه Kí ni súnà alága? وصانعي ẹ̀yin lẹ jẹ́ alága ní àárín kí n súná yín. Kọ́ọ̀sìm ẹ jòkó alága yín ó kàbìtì ẹ wo àwẹ̀ tá a jọ ń gbà ẹ wo èèyàn àkóyí gbogbo ẹ̀. ẹ sì dín lẹ́tún wá dákọ̀ sí pàkọ́ báyìí àwọn àkàndé èèyàn rèé mo rí èèyàn farati ìgbà tí ó bá di parí mo gbá nǹkan mú abẹ́ẹ̀ rí ni ọmọ àbá Kyari abájọ bó lọ wí. ولا تبخلا بالشكر mo fẹ́ kẹ́ fún agbo ní farabalẹ̀. والقرب فجزي mo kí àlífà wa Akóredé. bàbá kí تكن خير مصنوع Akóredé. إليه وصانعي Akóredé. تكن خير مصنوع إليه وصانعي. mo kí bàbá Imam. bàbá kí yín. ẹ bá ń kí bàbá. ẹ jíṣẹ́ bàbá. bẹ́ẹ̀yìn ò bá tí ì lọ bọ́lọ̀ ẹ mọ̀ rò kú sí o. bẹ́ẹ̀ni. ogún ọdún tí mùsùlùmí bá ń sàárẹ̀ kì í sọ fún òní ó pa o. rárá o. ogún ọdún tí mùsùlùmí bá ń gbóra mọ́lẹ̀ tí wọ́n bí ọ fún ìdákóso mọ́ yóò yà kùtùkùtù ni. tẹ̀yìn ọmọdé tẹ̀ ń ronú oyè nu ẹjẹ́ ó bá tiẹ̀ lọ jẹ́jẹ́ o. torí lèmọ́mù ti dùn lójú yín nísìnyí ti fẹ́jú mọ́ ẹ jẹ́jẹ́ ẹ̀gbọ́ mọ́sù tí ń gbin kìn wọn ò bí ìyá ọ̀fun ìdákó kọjá yóò fẹ́ jẹ̀wẹ̀ ìbísí bàbá ń bá ayé dé tó bá nǹkan dé tọ́ba ẹ̀rọ tó wà nẹ́gẹ́tìfù báyìí wọ́n fẹ̀yìn ọwọ́ rẹ̀ nù gẹ̀rẹ́ ni ẹ̀yìn kúlẹ̀ ajá kàrà túfọ̀ ọlọ́nu wọn ò sì níkà ṣùgbọ́n wọ́n ti di life wire tí ò ṣeé dì mọ́ ṣé wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́. tó yẹ̀yìn ọ̀dọ́ ń sáré àsápajúdé Bẹ́ẹ̀ni. ẹ fẹ́ gba kó nkúkú wọ́n ń gbọ́ wọ́n ń gbọ́. ẹ̀yin ẹmú rẹ̀ dá kọjá o kẹ́kẹ́ mọ́ sọ kábíyèsí lẹ́nu ni torí àfẹ́kọ̀dọ̀ máa kú bẹ́ẹ̀ni. kéèmí àgbàlagbà náà máa gùn ee torí jọ ta bá nílẹ̀ lákẹ́ àgbàlagbà tó bá ti sí láyé máa ìlú ò dahoro. yóò dá horo. وأن ليس للإنسان إلا الذي سعى wọ́n kí ọmọ alájà وخبره ẹ jókòó. تبقى زمانا لمن وعى. bàbá ọmọ nù bẹ́ẹ̀ni. àfi tí n bá lágbà náà. lọ́mọ alájà ó fẹ́ ni níbà fẹ́ Allah. ẹ jókòó. fáàrí ọmọ dùnú فإن كان ذا خير kùdùgbà tó bá pọ̀ ká tó ọmọ tí ó wúlò فخير ثوابه. èèyàn nu ìyanu. ibà ṣe bẹ́ẹ̀ níjà ti bẹ̀rẹ̀ rẹ̀ ní mo ní sinmi pé ní travel lónìí torí ìwòye ọ̀la mo tó ti wà lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ni. ni mo sì nídìí òru. وإن كان ذا شر فشر كما سعى. àdúgbò ńlá ìdí òru bó lọ wí. وأن ليس للإنسان إلا الذي سعى bàbá náà ìwìlì ìmáàmù kì í bàbá kí yín. وخبره báwọn fẹ́ sírì. تبقى زمانا لمن وعى. bàbá àtọ́ ọmọ yín ní sọ náà. tọ́lọ̀ mú wá fún mi torí kò lè fún mi ní tọ́pìkì bẹ́ẹ̀ni. ṣùgbọ́n kí lọ́ọ́ nù mí mo ti fẹ́rẹ̀ débi kí n tètè mọ tí ń sọ. فإن كان ذا gbé láti ìpìlẹ̀ o. ليس للإنسان ẹ̀yin ọmọ Modakeke Modakeke. ẹ̀yin tẹ́ ti ga àtẹ̀yin tẹ́ fẹ́ ga tẹ́fẹ́ ga. إلا الذي سعى. mo fẹ́ kẹ́ ronú kinní kan mẹ́ta lọ́jọ́ ayé bẹ́ẹ̀ni. àmùsùkà àná rẹ ti lọ tó ń kẹ́rẹ́ sí wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ni. àná rẹ ti lọ ó ti lọ o. gbogbo tí ń fi àná ṣòfò òní bán láyé ṣùgbọ́n wọn ò rẹ́lífàǹtì mọ́ Allah. kí ló jẹ́ lè jòkó front line bẹ́ẹ̀ni. ẹgbẹ́lu irú ẹ̀mí títì ẹ sàlùbáríkà ọ̀tún gbá wá bá yín ẹ̀tún wá bá mu ẹ bá a mú. gbogbo ọtí ẹjọ sẹjọrọ tí ẹ ṣèrè gbé wọn ò wúlò lù wọn mọ́ lónìí wọn ò wúlò mọ́.
ìgbà ti tì án mọ́lé bẹ́ẹ̀ni. ọmọ sí ti ta wọ́n láyà ọlọ́kẹ́ wọn wúlò ń gbà ní òsì orí ni ẹ ń bá ká. nọ́mbà káàkiri. ṣé mo lè bá yín sọ̀rọ̀. وأن ليس للإنسان إلا الذي سعى ẹ dọ́kun ẹ jókòó. وخبره ẹ jọ. تبقى زمانا لمن وعى. ẹ dọ́kun ẹ fi tàn tó lọ ẹ fi kọ́gbọ́n ẹ fi sàríwòye gbogbo ẹ tó yẹ kí ìlú yóò jèrè tí wọ́n jèrè àwọn wọ́n kú onípa wọ́n kú tẹ̀lé ẹni. Allah. n sọ́rí àti sọ. bẹ́ẹ̀ni o. kò sílùú tí ò sí ọmọ kàtá. bẹ́ẹ̀ni. ọgbẹ̀rẹ̀ gẹ̀dígẹ̀ nídàálẹ̀ wọ́n lọ ra street nídàálẹ̀ ọmọ kú sẹ́ bí dàálẹ̀ sì lè wò ó dùn tó ó kó lọ́ wa. bẹ́ẹ̀ni. Yorùbá ní ìdálẹ̀ là á ti dá aṣọ tó fáìn ìlú ẹni là á ti wọ̀ tá a ti gbà yìí ọwọ́ adáṣọ tó fáìn ló kọ ọlọ́wọ́ kọ́tẹ́lì dùnmọ́ àtàwọn tí wọ́n fi gbálẹ̀ lẹ̀ wọ́n tó tọ́ ọ̀rá nílùú yín tó ń sakọ wọ́n fi ń kó ajá kálẹ̀kọ̀. bàbá ẹ kú wájú kábíyèsí ẹ sì gbà láti wá jókòó ńlẹ̀ pẹ̀lú ọpọlọ yín tó pé tó mú hàn ẹ̀yin tẹ́ ẹ níye dókítọ̀ PhD holder. وأن ليس للإنسان bó ti jókòó yìí èmi mo bí ni PhD holder ni. إلا الذي سعى Dr. Kamal. وخبره Gbóyèga. تبقى Oseni. زمانا لمن وعى. wọ́n yẹ òmùkà tọ̀nkẹ́rẹ́ òsínbẹ̀ ni. òní rẹ tó ń lò lọ́wọ́ yìí tètè fi kọ̀tàn. Ọlọ́run fún wa lónìí láti fi correct àná. ká fi prepare kalẹ̀ fọ́la. òní ló wúlò jù. sọ̀rọ̀ níhùn Òkúnọlá mo lọ wí. وليس للإنسان إلا الذي سعى. bàbá ẹ tó bá wọ̀lú ẹ̀ èèyàn látẹ́ni ẹ máa sọ̀rọ̀ lọ sí èèyàn wa nù ó yẹ kó padà ní tó bá kú Ọlọ́run ní foríjì. ọwọ́lú yín ọ̀rẹ́ ní tó kẹ́rí ọ̀rẹ́ ní tó gbálẹ̀ rí ọ̀rẹ́ ní tó sànú rí ọ̀kọ́ yìí wálé rí àwọn orúkú rẹ bọ̀ wọ́n náà ra pósì rẹ̀ 1 billion wọ́n bá ra 1 trillion ọ̀ ní bọ́sàrè dáadáa. ẹ̀yin lẹni wàá sọ̀rọ̀ lù yín o. أخباره تبقى èmi sì fọwọ́ ra yẹn lórí o ń sòdodo fún ni o. زمانا لمن وعى. jama bọ́mọ alájà ṣe kéré mọ́ tó tóbi ńlá yìí àrà tí ń dẹ́ Modakeke náà ní ń dá sí. àbí lójú olùkọ́ yẹn àgbàlagbà jọ ọlápẹ́ ìsọ ọmọ kàtá ẹlòmíín náà wà tí ò tiẹ̀ tóru wọn tọ́ọ̀gì ni ó kó wọ̀lú ìjà ṣẹ́jú 5 èèyàn 50 ti kú. yóò finance wọn yóò rọ wọn yóò tó wá júwèé létí wọn tì náà bọ̀ dọ́tún bá ti wálé ọdún ó wá da ẹkún lẹ́nu. wọn ò gbọ́ mi ní Modakeke ẹ̀yin ọ̀dọ́ sẹ́yìn wòran àbẹ́ wòran sẹ́yìn náà fẹ́ ga nǹkan mẹ́ta ni ẹ pati ẹni kí ni àkọ́kọ́ ìmọ̀ àjòkó lẹ́sẹ̀ títí ìjòkó ọ̀lẹ ẹ lọ pati. kẹ́ jí láàárọ̀ kùtùkùtù ẹ̀yin ọ̀dọ́ langba tẹ̀ ń bímọ kalẹ̀ fún ìyá yín ìyá tí ó jèrè bàbá rẹ̀ kò tún jèrè wọ ọmọ náà òfò di mélòó ó di púpọ̀ lẹ́sọ̀. ẹ̀yin lẹ pè mí kẹ́ ìlú tí ó bá ga rapidly àwọn ọ̀dọ́ ni wọ́n múra kó ga àwọn olóṣèlú ń bá kàmpé wọ́n lọ wá ń ṣe ọ̀kadà báyìí kò ní jèrè bàbá rẹ̀ dé tọ́tún fẹ́ kúkú oró wọ́n lọ ń dẹ́bu ọ̀kadà tó bá dáràn 50 naira àfi kó lọ báárà fún ọ ẹ̀yin tẹ̀ láfi pamọ́ yìí ẹ̀yin lẹ̀ wọ́n ṣe báyìí lórí ọ̀kadà ó tó ṣubú tí ẹ̀jẹ̀ ò bóde kò lẹ́jẹ̀ la ni ló funfun pin.
ọ̀dọ́ ẹgbẹ́ yín ni ẹ ẹ̀wọ̀n ọdún títí ń control àfẹ́kẹ́ yìí máa náwó kèbí wèrè tó gùn rẹ tán bẹ́ẹ̀ni ẹnìkan wá ń bọ̀ ọ̀rọ̀ fẹ́ forí ṣọ́ọ̀kì mọ́tò ẹ tèmi mẹ́lẹ̀ kan tó tẹ̀lẹ̀ ọ̀ sínú ọmọ tó sórí ire ni bẹ́ẹ̀ni bàbá oríwo ní òwúrò tá a lágò mọ́ àbí bẹ́ẹ̀ bá yín bá ń gàn bẹ́ẹ̀ ẹ gbà bí kọjá nísìnyí bẹ́ẹ̀ni torí ẹ ti sẹ́nu ayé ẹ fẹ́ jèrè bẹ́ẹ̀ni ṣé mo lè sọ̀rọ̀ وأن ليس للإنسان إلا الذي سعى. jẹ́mẹ́ ní náà náà ẹ lò ní yín ẹ̀yin ọmọ Modakeke ẹ lọ kọ̀ tán ẹ lọkọ tán mo ń wọ̀lú yín bọ̀ nísìn mo wá ń sọ fún akọ̀ráyè tó akọ̀ráyè ni mo pè wọ́n lọ́fà mo ní ẹ̀wòlú ìmọ̀ ti develop rapidly wọ́n á rí lébi ìlú èmbó bíi kéèkì ní gbé kalẹ̀ bẹ́ẹ̀ni jẹ́mẹ́ ìwọ náà sì ń kọjá mẹ́fà ọ̀wọ́ ronú pé yóò ní tó kọ́ yìí gbogbo ẹ̀dá tí o bá ti ronú pa nǹkan ga o náà fẹ́ ga kí yàrá ó bí mi wọn ò lè jèrè ẹ̀. Allah وأخباره تبقى. mẹ́ta lọ̀rọ̀ mi lónìí ẹ̀yin ọ̀dọ́ number one tí lẹ̀ ń gbọ́ bẹ́ẹ̀ni lọ yí padà lọ yí padà ọwọ́ ń sọ family man ní mi mo ti bímọ márùn lọ́mọ tí wọ́n ń tọ́lé àná rẹ̀ wọ́n lè jèrè wọn o ẹ sọ méke fa ọwọ́ àwọn ọmọ kábí ọmọ ẹ mọ́ bẹ́ẹ̀ni ọmọ kan lọ Sìkàndá ọmọ kan lọ Benin ọmọ kan lọ Nguru tó bá dalẹ̀ wọn ní gbére ara wọn yé ọmọ tó ọ̀tọ́ lábẹ́ kánópì rẹ̀ bẹ́ẹ̀ni kábíyèsí mo ń communicate. bẹ́ẹ̀ni وأخباره تبقى. ìgbà táyìn wà lọ́dọ̀ bíi tiẹ̀ náà tẹ́ ẹ bá ṣe èrè ní sáàdì dókítọ̀ àbí ẹ̀yọ́ di PS ẹ wá lọ kan géètì ẹnìkan lásùbà ẹ ló la àhùn ẹ̀yin náà lójú kòkòrò kí lẹ wá délé rẹ̀. ilẹ̀ wa débẹ̀ وأخباره. n tẹ́ ni wàá sọ ọ̀dọ́ ọ̀dọ́ bọ́ọ̀lù á ṣe fi ọ̀dọ́ prepare ọjọ́ alẹ́ bẹ́ẹ̀ni bàbá wá sí tí mo ń ṣe káì ọmọ 16 years mo ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ọdún mẹ́rìndínlógún ni tí hàn Dubai kì báyìí ẹ wá ní òní dojú ọ̀nà fún mi àwọn kan wọ́n máa bùn lo àmọ́ oògùn tí ń lò oògùn àbísẹ́ ti dojú ọ̀nà àti di professional mbẹ́ ni bẹ́ẹ̀ni فإن كان ذا خير. ẹnìkan náà kan tẹ́lẹ̀ pé mí ní tí wọ́n ní san 1 million èmi ò àdá olóòní àti òdà olóòní àná jẹ́kọ̀ọ́ yìí wọ́n fẹ́ lu ọpọlọ mi ọ̀ lu ọpọlọ mi kí n discharge ẹ̀ àwa ni ọ̀ ń wò mí ràn ìwọ lọ tọ́ mi ni níjọ́ tó ń fi wàhálà tọ́ mi ọ̀ wà ń bẹ̀ ni. فخير ثوابه. kábíyèsí sà wọ́n gà dúkà ìwọ tó ń bẹ́ bí ọ ní náà ẹ̀yin ọ̀dọ́ ẹ̀dá mọ́ èmi yín bẹ̀rẹ̀ ìjà kọ́ ẹ̀ mo fẹ́ kó dáa fún yín ni àṣẹlẹ̀ kẹta ní ọ̀la rẹ sọ prepare ọ̀la kalẹ̀ bàbá bẹ́ẹ̀ bá rò pé ó kún kékeré tẹ̀mí rẹ bá gùn àìníṣẹ́ lọ́ní òsọ̀dọ̀ lórí ibú lọ́jọ́ alẹ́ bẹ́ẹ̀ni tó dáre ẹ̀yin lẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀ ń kọ́lé lọ ọ̀lọ́mọ kí búlọ́ọ̀kù lébùrà nísìnyí gba 5,000 àfi kọ́ máa náwó kẹ̀kọ́ máa jẹsẹ̀ mọ́lẹ̀ ọ̀lẹ́ lọ kógi jẹ̀mọ́ ǹjẹ́ òun là á tọrọ jẹ gbà ẹni tó ọgbọ́n kan lẹ́jọ́ tó bá ní bùkátà àlàsí rẹ̀ ó tù kí ló ní sí sweat rẹ̀ ò lè là ọ́ tó bá tiẹ̀ bu ọkùn kí ló ti ṣe tí wọ́n fún ọkùn bẹ́ẹ̀ni empowerment wọ́n pín ọ̀kadà ìwọ lọ́kọ́ ta tiẹ̀ ọkọ ta lójú àwọn ẹ ló kó lọ́lẹ̀ kó dowó ẹ mo dín ẹ mú 65,000 wá bẹ́ẹ̀ni mo dín ọ̀kadà ẹ ọ̀kadà 1 million plus bàbá wọ́n fún lẹ́rọ̀ ó tà á mọ́lẹ̀ ó ta mọ́lẹ̀ ó ní yóò máa pa ewo sí i bẹ́ẹ̀ni kí tálíkà ló fẹ́ gba ewo ìwọ táyé rẹ̀ ń pa ewo lé ọ lórí. kó mọ ya lọ èyí lẹni wàá sọ̀rọ̀ kẹ because ọ̀dọ́ ló pọ̀ nbí kẹ bàbá yóò tún wá bárù yín yóò wá purọ́ ẹ wà fún bóyá bíi 500,000 ẹ mọ ibi tí kò lọ náà sàwámà ń dá mi lọ́rùn bẹ́ẹ̀ni yóò kọ́ ra méjì 775 yóò ra suya barbecue
security ẹ̀ràn àṣàpé gbogbo ẹni ó rà olùsíṣẹ́ máa ń kúndùn ẹ ẹni ayé rẹ̀ yíwọ́ alóòrè ìsàìsàn ó wá lẹ́nu òun ṣe bákàbákan mo fẹ́ lọ ra ẹja tí ẹ palata point and kill èyí ni ẹ mú fún mi wọ́n wá pa lójú rẹ̀ ṣé yóò kú olólòsì mo ti ń bá yẹn jà nù olówó kan ò jẹjà ọwọ́ níyàwó rẹ̀ lóyún ní kó máa jèlú bọ́ọ̀sù gidi ìyàwó olówó kan rèlú bọ́ jẹ mọ́ bí ìbá ti pọ̀ síríọ̀sì ọ̀gá ti fún ọ sálárì ìfẹ́ kan ìwọ ti fẹ́ 5 àtàbọ̀ báyìí ọmọ yín bímọ ọ̀gá yóò ṣe kó ma lọ́la ọ̀gá náà mi ò tí ì bímọ ẹ̀yin ọ̀dọ́ ni wàá sí àkọ́kọ́ bí ọmọ alájà bá débi iṣẹ́ kì í ṣe bí olówó ogun ọmọ pa ṣòkòtò ọmọ bọ́m̀bà aláàdí rẹ yóò gunlé èso àgun lẹ́sẹ̀ níjọ́ mi ẹ̀yìn kan wà á di ẹni kò fún yín lówó níjọ́ tí ń gunlé bolẹ̀ wà ajínà sẹ́lẹ̀ tí ń jẹun ajífaragbé ni. ولا تفني شبابك فاغتنمه. bàbá ẹ̀rọ wà mí ni bọ́lá ṣe kẹ́mi tó iṣẹ́ ni. وما أثل بين عينيك الرحيلا. nídìí kéwì sí ni ọlọ́run kẹ́mi. alhamdulilayi Allahu akbar. لا ṣùgbọ́n تفني. kí n di máìkì mú láàárọ̀ kí n di mú lálẹ́ àìsùn káàkiri ayé torí kí ni a gbọ́dọ̀ sáré ọ̀la kalẹ̀ bẹ́ẹ̀ni àìsùn lójú ìwọ ọ̀dọ́ kan ọwọ́ lọ bóra àwọn ènìyàn kẹ̀kẹ́ olùsíṣẹ́ bóra àbí bóòrùn pán gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ ní family house ẹ̀ tí lówó ẹ̀ lọ rẹ́ǹtì fúláàtì 450 lọ́dún kọ̀ọ̀kan fẹ̀yìn tó lè bàbá rẹ̀ ṣe kò ní jò mọ́ pa kí ló bàjẹ́ mbẹ́ tó fi rí bẹ́ẹ̀ sùn mọ́ àbí kò tó 200,000 wọn ò gbọ́ mi yé wọ́n ń gbọ́ wọ́n farabalẹ̀ gbọ́ wáàsí kejì nu náà abala kẹta tí fi máa lọ Ọ̀fà kẹta náà ولا تفني àmọ́ tí kò dá mi Muslim شبابك فاغتنمه. jama نعم. al-uswatul hasana àríkọ́sí dáadáa àríkọ́ṣe dáadáa tọ́pìkì mi nù. náà nísìnyí ẹ méje ń tẹ̀yìn ẹ ti fi dókítà jọba bílù ìbá tẹ bá dàgbàdàgbà tẹ ló 120 tẹ wá ara ọkọ̀ kan ní 120 years ẹ wá kọ láàárọ̀ la wá sí ẹ máa gbọ́ o Modakeke ò ní mẹ́rin tó lò sí wa mọ́ ẹ lọ kọ́ lẹ̀ báwọn wọn ò ní yẹn ni tó kéré sí i mọ́ bẹ́ẹ̀ni torí kí ni wọ́n ti máa dùn kéèyàn ó jáde sáyé kó tó jọba usuwanu ẹ ti dàrí kọ́ọ̀sì fún àti ń bọ̀ bàbá ẹ ti dàrí kọ́ọ̀sì fún àti ń bọ̀ níbi business tycoon ilé epo rẹ̀gẹ̀dẹ̀ gbogbo nǹkan lọ jàrá ẹ dákun ẹ̀yin àgbàtẹ̀ wà ń bí àríkọ́ọ̀sì wo ni ta lẹ fẹ́ kó jọ yín ta ló bẹ náà kọ́ ọmọ rẹ ó jọ yín gbogbo agbó dákẹ́ náà kó mọ̀ wọ́n là kó mọ̀ ya lọ. وقارن إذا قارنت. ẹ̀yin ìyá wa ní náà ìyá kan là ń kọ́ ọmọ rẹ káre ìyá kan ló bí tiẹ̀ tá à ń pè tì ọbí tiẹ̀ èpè ní òjì ó yàn ọmọ káre àríkọ́sí ebú ìyá àyà tó fọmọ rẹ ṣépè láàrin olóbìnrin lé pé tó bá kú rẹ́kùn ọmọ yàn sí ẹ̀yìn ẹ̀dọ̀ ní ọmọ ọlọ́mọ fún ọ ní nǹkan àwẹ̀ ló kéré àbórí ẹ̀ dàrú ṣùgbọ́n ọbí tiẹ̀ tí ó yàn ọlọ́pàá ọmọ ọlọ́mọ tó fún ọ ní sẹ̀mó ọmọ rẹ tí ò tiẹ̀ rí pààrà fún ọ kí lọ rí ṣe fún ẹ̀yin tí ẹ̀ múra kẹ́ gbàdúrà ọkọ yín àwọn náà gbọ́ tiyan gbogbo obìnrin tó bá fi lè ta ọkọ rẹ lẹ́nu wọ́n gun ọmọ rẹ lẹ́sìn káyìn ni àwọn oògùn lẹ́sìn ni bàbá o ẹ̀ka ìlẹ́yìn mi ń bẹ̀ yẹn wájú kábíyèsí la wà. إذا قارنت. tọ́ba pariwo máa lọ́dọ̀ àwọn ẹgbẹ́ rẹ ibi ẹ̀dọ́kàn ẹ̀bọ́ tẹ̀ wà ní gunbẹ̀ o ẹ̀bọ́ síwájú mi tọ́ ọmọ wẹ̀rẹ̀ wà
ó yá promotion ti báyìí ẹ bọ́ síwájú dáadáa báyìí. حرا ẹ̀yin tí wà ní kánópì tó láàsì yẹn فإنما ẹ̀yin àgbàlagbà mọ̀ pé ẹ bọ́ sàárín bì ó yá يزين èyàn ẹ̀dá tí ó bá ń pilot wọn ويزري ẹ̀yin tẹ́ wo mi náà mo fẹ́ máa wò níwájú báyìí. بالفتى قرناؤه àná ti bọ́ sẹ́yìn àgbo ẹ bọ́ síwájú kí n máa wò yín. حبيبا وفيا ẹ máa bọ̀ ọlọ́run ló ní ẹ bọ́ wájú síbẹ̀ o. ذا حفاظ بغيبة ẹ̀yẹ́ máa wẹ́rẹ́ ẹ lọ tẹ̀kọ́ láàyè tí àgbàlagbà ti kú o. وبالبشر والحسنى يكون لقاؤه. àwọn àfihàn sẹ́yìn àgbo ẹ bọ́ gbangba tí lọ. وقارن إذا قارنت yóò dáa fún yín. حرا فإنما Adébáyọ̀ يزين ẹ rí ẹ fọgbadi. بالفتى قرناؤه. Imam al-Majid máa rọ́wà sí kí n máa gbọ́. حبيبا وفيا ó ti relax. ذا حفاظ بغيبة ọ̀kadà ọmọ alájà. وبالبشر والحسنى يكون لقاؤه. jama Jama. ẹ dá mi ló mọ́ ni. Naam. definition rẹ̀ ní sọ kí n máa lọ. Bẹ́ẹ̀ni. bàbá tí a bá ní èèyàn àríkọ́sí kí ni meaning rẹ̀ what is àríkọ́sí what is the meaning of àríkọ́sí Naam. kí ni Kíni. àríkọ́sí méjì ní bẹ́ẹ̀ o Naam. àríkọ́sí òfò ń bẹ́ẹ̀ o àwọn míì tọ́lọ̀ ń sẹ́kù láyé lónìí káyé mọ̀ bá tòrò ni Bẹ́ẹ̀ni. wọn ò ní sọ tó dáa tọ́dọ̀ ó fi ga àríkọ́sí lọ́mọ alájà lónìí lórílẹ̀ ayé Lórílẹ̀ ayé. fún ọ̀dọ́ tó bá fẹ́ lálùbáríkà àfi kó fẹ́ jọ Kò fẹ́ jọ. bàbá Naam. ẹ tí o bá ti fẹ́ jọ yín báyìí kò fẹ́ lálẹ́ ni Kò fẹ́ lálẹ́ ni. kápẹ́lẹ́ fàárọ̀ ṣeré ni alẹ́ ò ní rí báyìí Bẹ́ẹ̀ni. ẹ̀yin lè kẹ́ máa jẹ́ mọ́ fàárọ̀ ṣeré. Ó kọ bàbá kan lù wá. àtọmọ ọdún mẹ́rìndínlógún sísìn Naam. ọdún tí wọ́n ti wà ní sáfíìsì ni. Bẹ́ẹ̀ni. قارن إذا قارنت wọ́n ti kọjá rìtámẹ́ǹtì. Bẹ́ẹ̀ni. حرا فإنما ìmáàmù Ọ̀fà gan tẹ́kọ̀ ìmáàmù Ọ̀fà Naam. mo ti pé 23 years níbẹ̀ báyìí Bẹ́ẹ̀ni 23. mo ti ṣe ìmáàmù ní mọ́ṣáláṣí ara mi fọ́dún méje Ọdún méje. ó di 30 years Bẹ́ẹ̀ni. sọmọ ọdún kan mo wá débẹ̀. Àbí. bàbá Naam. bàbá Naam. ọlọ́run kàn mí dání Bẹ́ẹ̀ni. iṣẹ́ tí mo gbóyàn ní í ṣe kò kẹ́jẹ́ ń gbóni. Alhamdulillah. bó o lọ wí. يزين ويزري imported da. بالفتى قرناؤه. àwẹ̀ gbé imported. Bẹ́ẹ̀ni. ó yà á lẹ̀ mọ́ ibi tí n ti ní rojú rẹ̀. Àwọn ọkọ ẹni tí ń gbà á. mo wá ẹ ti wá rọ́ọ̀kẹ́ sọ̀rọ̀ rí mo ti rí ẹ lọ jòkó àwẹ̀ kápẹ́ imported wa. Bẹ́ẹ̀ni. wọ́n á máa de àwẹ̀ sí i ní ìsìn. gbogbo tí mo ń dákọ̀ ẹ̀ Bẹ́ẹ̀ni. àwọn tí wọ́n fọ̀dọ̀ mi lẹ̀ rí nù. Allah. حبيبا وفيا bàbá kí ni ń jẹ́ bẹ́ẹ̀. Kí ni ń jẹ́ bẹ́ẹ̀? minal maada allati tadullu ala mudawamati wal islah. Naam. kéèyàn dún ní wọ́n bí nǹkan ó ṣe dáa Bí ó ṣe dáa. lórí ìyẹn fẹ́ kí ìlú ó ga Bẹ́ẹ̀ni. wal islah kéèyàn máa tún nǹkan ṣe ká máa rí dáadáa láàrẹ̀ kí wọ́n fẹ́ jọ lágbájá wọ́n fẹ́ jọ bàbá bẹ́ẹ̀ Bẹ́ẹ̀ni. mo fẹ́ jọ PS Kọ́láwọlé Kọ́láwọlé. mo fẹ́ jọ Mọ́mú Ọ̀fà Bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀dá tó bá ti gbére ẹ̀ kalẹ̀ káyé ó fẹ́ jọ kì í so lóríire. Èso lóríire ni. bàbá adìyẹ tulẹ̀ Naam. حبيبا وفيا bàbá mi ọ̀rẹ́ mi Bẹ́ẹ̀ni. ذا حفاظ بغيبة bàbá tinú wọn yọ púpọ̀. Tinú wọn yọ. وبالبشر والحسنى يكون لقاؤه. ẹ̀yin tẹ̀ wá bí tẹ̀ ń gbọ́ mi Tẹ́ ń gbọ́ bàbá. al-uswatul hasana Naam. al-iqtida'u bi ahli al-khayri. الله.
ká máa kọ́ọ̀sì àwọn olóríire kábíyèsí sà bẹ́ẹ̀ni. káwọn ẹnìkan kọ́ gbé iwájú báyìí Kagbe wájú. pé máa jẹ́ mẹ́ńtọ̀ mi Bẹ́ẹ̀ni. mo fẹ́ jọ Mo fẹ́ jọ ọ́. gbogbo ọ̀dọ́ tó wà ń bí ẹni náà Naam. mọ̀ kúrò ta ló mọ̀ pé wọ́n fẹ́ jọ Ta ló pẹ́ fẹ́ jọ? wọ́n fẹ́ jọ gúngùn gọ́bẹ̀ àbẹ́rẹ́ ń gbà rẹ kọ́ èyí ń jọ́rọ̀ wọn kó kú dáadáa Àbí? wọ́n ní ká ní ẹni tá a fẹ́ jọ bàbá tẹ̀lé lé bá tán àwa náà déyàn nínú ayé. Adéyàn nu ayé. alayka bi ahlil khayri in shi'ta suhbatan. wàlẹ̀ fọ́dílì Na'am. tó tó bẹ̀yìn àfáà ní Modakeke o. Bẹ́ẹ̀ni. kálẹ̀ ní tá a fẹ́ jọ nú àwọn ọlọ́lá Nínú ọlọ́lá. wà áhàlì fọ́ọ̀lì Naam. ẹni tí mo fẹ́ jọ ni Ó ní. nínú àwọn ọlọ́lá Naam. mo fẹ́ kọ́lé epo sí Modakeke mo fẹ́ jẹ́ alákọ̀ọ́kọ́ tí ó kọ́lé sí báyìí sí Modakeke torí kíni bàbá báyìí ti kọ́ tiẹ̀ Ó ti kọ́ ọ̀wọ́n alẹ́ ni tó fẹ́ jọ ọ ní. èyí ti bẹ̀rẹ̀ àti ẹ fẹ́ jọ nù Bẹ́ẹ̀ni. ẹ sì tún ẹ jù wọn lọ Àmín. ẹ wo tí wọ́n ṣe ẹlòmíì ò kẹgbẹ́ wálé báyìí èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ó parí rò ní ó wá fisiti ìlú wọn Ó wá mú jẹnu. yóò wá kó yẹn wá ó lè wá kó àdúgbò tán yányán Bẹ́ẹ̀ni. wọn ló wálé nù Wọ́n á yọ fóònù àwọn èèyàn lọ. wọn kàn dé àkùráyè sí ni kó lékún lù. Bẹ́ẹ̀ni. ففي صحبة الأخيار تلقى الفوائد. àlífà mo kí ẹ̀yin àfáà mi Bàbá kìí. bẹ́ẹ̀ bá ti ń kọ́sì àwọn ẹni eré bẹ́ẹ̀ lọ́ọ́ ti jèrè. Bẹ́ẹ̀ lọ́ọ́ ti jèrè. jàmọ́ Naam. ná Naam. bàbá gẹ́gẹ́rẹ́ gẹ́gẹ́rẹ́ nu àrà òdì àrà òdì nu Àwọn ọ̀rọ̀ òdínú. bàbá ájì màrúfù nu. ومن جالس العطار n bá kí ẹ̀yin ṣùgbọ́n àjọ ń jà sóbìn. طاب بطيبه. àjàmọ́ àjà tó. Bẹ́ẹ̀ni. yìí bàbá wa Bàbá wa. láàdúrà Jàfárì akínrógun ẹ̀rù jẹjẹ Bàbá kìí. Modakeke land Bàbá kìí. Akọni. akọni jàmọ́. Jàmọ́. Àmọ́ yọ̀ǹda màmá fún adẹ̀yìn àwẹ̀. wọ́n ti yọ̀ǹda láéláé kí lẹ́yìn àwẹ̀. Wọ́n máa tẹ̀lé alọ́lé lónìí. bẹ́ẹ̀ ni ọmọ inú ilé Bẹ́ẹ̀ni. gbà yín lọ kábíyèsí ṣùgbọ́n mo lè gba kábíyèsí lọ́wọ́ yín. Bẹ́ẹ̀ni. ومن جالس جمال نعم. تلقى سمع دادا. الفائد. fi kulli ma yata'allaqu bi ma'aliya al-umur. Naam. máa ṣe gbogbo ohun tó ṣe pé yóò dì mọ́pọ̀ nìkan ṣe ọ̀fẹ́ ga nínú ayé. Allah. mò ń tu ni o Bẹ́ẹ̀ni. definition rẹ̀ ní nǹkan o. Naam. kọ́ ní gbogbo ohun tí ó dì mọ́ pé ọ̀fẹ́ ga láyé. Ọ̀fẹ́ ga láyé tó fi máa lọ ọmọ tó ń ṣe. gbogbo ẹ̀dá tí ò bá lẹ́mìí pé òun fẹ́ ga láyé wọ́n ránṣẹ́ tí kú ni. Bẹ́ẹ̀ni. wọn ò ní fún lọ́wọ́ tí èdè yẹn. Wọ́n ní fún lówó. èèbó tó mọ bí àmùjẹ yín lọ tí wọ́n bá kan ẹnu wọn àmọ́ rojọ́ Wọ́n máa rojọ́. ẹ̀yẹn gbé fọlọ́sì Ẹgbẹ́ fọlọ́sì. yóò ti bọ̀dọ̀ bí fi di bọ́tù ni. Bẹ́ẹ̀ni. gàgàgà yóò tún yà. Ẹ̀ka náà ó mú tán. ọ̀la pé kò ní kàn án sí Kò ní kan ṣe. competition ọtí tó o bá ní kàn án sí ń tiẹ̀ ní dá mi lóhùn olówó wa mú ọ lọlé oúnjẹ ìwà àdìmẹ́rù Àdìmẹ́rù. òun ara ń jẹ bíi 30,000 Bẹ́ẹ̀ni. wọ́n ní ọ̀nkú ẹ̀yìn ńkọ́ ó ní the same Ẹ. wèrè rẹ̀ ń jẹ same Ìwọ jáàkì mọ́tò. ìwọ jáàkì mọ́tò tẹ́ ń dì ká extra tire ó lẹ́kẹ́ tó fi Hollandia sí o. Ẹ fi sí o. Òun sì ẹ máa ń dá mi lọ́rùn ọ̀pọ̀. mo rọ jọ Hollandia ọkàn máa gẹ́ǹdì bí ọkọ̀ tí mo kí àníkì àbí níkì toys ìyá yẹn mo yálé epo rẹ́ńjọ ni Bẹ́ẹ̀ni. ìyá tó ń lọ kan yẹn ẹnà ro Bàbá ní ẹ̀nà ro. alálùbá ẹ jókòó dáadáa mo ti rí àwọn ata epo sí ọkọ̀ mi Ta epo fún wa. àwọn ni mo ṣàdúrà Wọ́n ní kí bàbá ó sáà. ọlọ́jẹ́ wọn pé ṣàánú àwọn ẹni rẹ̀ Àmín. ẹ jókòó dáadáa ẹ̀ ní ṣòfò Àmín.
obìnrin tọkùnrin ń kó fáìlì tẹ̀lé ni. alayka bi ahlil khairi. jama náà wọ́n ti ń jẹ́ bẹ́ẹ̀ náà oní tó dì mọ́ af'alul khair kéèyàn máa ṣe dáadáa af'alul hamida ntọ́ fi gbẹ̀yìn ní kọ́ máa ṣe nùlú máa ṣe in shi'ta suhbatan. kọ́ wo street yín báyìí kọ́ ra street light bíi mélòó Bíi mélòó. ó yá ẹ bá ń tó ẹ̀tọ́ àwọn ọ́fíìsì ta tiẹ̀ nìkan lọ́tí nǹkan bá sí ọ́ ta ni ó gbà ọ́ lẹ̀ tani ó gbà ọ́ lẹ̀ kọ́gbẹ́ bọ́ ò sádùúgbò yín fafi suhbatil ọmọ alájà akhyari talikali fawaida. yàtọ̀ sí pé ẹ ṣe Ramadan something lónìí bẹ́ẹ̀ ni ẹ lọ wo bìkan tí ìyàwó mi ti ń jẹ wọ́n títí ń jẹ wọ́n ẹ lọ gbé bọ́ ò síbẹ̀ ẹ lọ gbé síbẹ̀ mo wí bẹ́ẹ̀ ni o wọ́n ló ti rí bẹ́ẹ̀ kí n sì gbọ́ kó rí bẹ́ẹ̀ ee ẹ jòkó bàbá rẹ̀ jòkó ẹ fi lọ kábíyèsí Ẹ fi lọ. àgbàlagbà pé bólẹ̀ fẹ́ kí n gbẹ sí kò lẹ́fẹ́ kí n gbé sí kó máa jẹ́ sàárà fún bàbá yín fún bàbá yín wa man jalasa al-attara. ẹlòmíràn tún ẹmu létí yín bẹ́ẹ̀ Yóò kọ́ sí ni yín. yóò kọ́ sí yín taba bi tibihi. ibi tẹ́ ẹ sì gbẹ sí náà kó wọ́n jẹ̀bi tí wọ́n ti kéèjì ẹ̀ pé ẹ má máa mú mi o rárá o má ẹgbẹ́ fún gbogbo ìlú gbogbo òlu kábíyèsí náà wọ́n níbi tẹ́ bá ti náwó sí làwọn gbẹ sí làwọn gbé sí wa man jalasa wọ́n ti ń já àdíkọ́sẹ̀ nu bẹ́ẹ̀ ni haddada laqa sawaida. ẹ wò mí bẹ́ẹ̀ sì máa ṣe project lọ́dọọdún nù bẹ́ẹ̀ sì máa ṣe nù torí èmi tẹ́ ń bá tò tẹ́ ń bá tò tẹ́ ẹ gbà ní múrísìdù yín bẹ́ẹ̀ ni torí múrísìdù wọn ni mo jẹ́ bẹ́ẹ̀ ni olùfi wọn mọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n wá consult mi gbogbo tó bá ṣe wọ́n sọ fún bàbá àti ìyá àgbà tó bí ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ jòkó ìyàwó yín ẹ bẹ́ẹ̀ màmá bẹ́ẹ̀ ni wọ́n wá wá ọ̀fà ó wọ́ fà wọ́n wá kóso sẹ́yìn búùtù màmá ẹ ti rà á ẹ ti rà á wàláhì ta epo pupa ní jẹ̀tẹ̀ àbí jẹ̀rin ọ̀gẹ̀dẹ̀ àwọn anìkan wa kó mílìkì fún mi àti tíì bẹ́ẹ̀ àti owó tí mọ̀ ná tí ní ìyá àgbàlagbà yìí ìyá yìí ẹ̀yin tí ń rà náà ní ẹ̀yin tán rà á náà nìyí bó o lọ wí alayka bi ahlil khairi. tẹ́ bá ti ṣe project yìí tán tẹ̀sí tán tá a gbẹ́ bọ́ o bẹ́ẹ̀ ni a tún sì máa ronú nǹkan mi tẹ́tù sí. tẹ́tù ṣe in shi'ta suhbatan. ìjọba ò lè ṣe tán wọn ò lè ṣe ọmọ ìlú lọ. ní máa ṣe ń tó pọ̀ bẹ́ẹ̀ ni ìwọ lọ lówó ìwà àdúgbò rẹ wá sókùkù èló ní sólà mẹ́wàá èló ni èló ni bó o lọ wí. fafi suhbatil àwọn olè fẹ́ kàn dá sí foundation wa yìí. akhyari talikali